ọjọ́ ìbí ṣe pàtàkì ó ṣe kókó. Islamiat o ọlọ́jọ́ bí màrè o Oseni oní nǹkan òní o ńlẹ́ ń pẹ̀lẹ́ o Islamiat Oseni òun rè ṣọjọ́ bí o wúrà ọ̀la yàyà lóní màkìyà o. Olóde òní mo tún dé ilé aláyẹyẹ ni mo ń lọ ní kíámọ́sá Islamiat Oseni gangan lèmi fẹ́ máa kí ẹlẹ́yinjú àánú gangan máa rè onídùúró tó ṣúọ̀ ni wọ́n bí nílé ọgbọ́n ló fi jẹ́ ọgbọ́n ṣáṣáṣá wọ́n tọ́ nítọmọ ọkọ wọ́n wò ó dàgbà nílé ìmọ̀ kò rújú rárá bẹ́ẹ̀ rí ẹ wò ó ṣáṣá ọgbọ́n ń bẹ ìmọ̀ sí wà Islamiat o. US registered nurse ní Rhode Island lèmi ń kí lọ́wọ́lọ́wọ́ wọ́n rán mi ní wúrà ọ̀la yàyà máa ní òun ló ní kí n máa kí ọmọ kan tí ń ṣe ohun tí ọmọ kan ń ṣe anáwó má wo bẹ́ẹ̀ kì í ṣèrègùn rárá wọ́n jọ mọ wá ara wọn ni kì í ṣọ̀rọ̀ ẹ̀tàn ẹ wo Islamiat Oseni ló ní gbogbo October 11 lọ́dọọdún o ọmọ ọlọ́dún kínní kan ò ní ṣe ọ́ nǹkan kan ò ní ṣe ọ́ nǹkan kan ò ní ṣẹ̀mí rẹ̀ bó o bá ṣe lé wa máa bá a àní wúrà ọlá yàyà ló ní ìwúre yìí fún wa wípé bó o bá ṣe ń lù ú á máa dún wàá kó èrè oko délé lẹ́yìn ọjọ́ ìbí rẹ yìí àgbéga ni fún ọ níbi iṣẹ́ rẹ ò ní dìṣẹ́ mọ́ ọ lọ́wọ́ máa ṣàmì àdúrà ó yá o Islamiat mo fẹ́ máa rìn ọ́ níjà kí Oriki ilé bàbá rẹ̀ October 11 òkèrè nínú ọjọ́ yá kí orí ó máa wú ní àbẹ̀hún bá a bá péré akọni àfidà lálẹ́ gàràgà Oseni nìṣó níbẹ̀ ìjẹ̀ṣàmórò ẹ̀yin lọ́mọ ògèdèǹgbé agbógungbòrò àdìkàkà lójú ogun tẹnigbọ́lá nìyí òṣèré nìyàn ọmọlóbì ìforúṣe tẹnigbọ́lá nìyí òṣèré nìyàn ọmọlóbì mẹ́rìndínlógún ìjẹ̀ṣà abẹ́ní ọmọlóbì tó pọ̀ ọmọlóbì kan ọwọ́wọ́ ti wọ́ ọmọlóbì kan ọwọ́wọ́ ti wọ̀ èyí tó fẹ́ tẹni àwọ̀ sẹ́rù ẹni èyí tí ò fẹ́ tẹni àwọ̀ sínú igbó ọmọ ẹranko aróhùn jẹ ìran ìjẹ̀ṣà orídìí ìṣáná ìlélẹ̀rú wa ti múnáró oko ọmọ olúwa panọ̀dà ọmọ wa ọmọ ogun ọwọ́jà káwọ́ obìnrin gbẹ̀dúgbẹ̀dú ọwọ́jà káwọ́ obìnrin yẹgbà òṣèré nìyàn ọmọlóbì ìṣẹ̀fà òṣèré nìyàn ọmọlóbì ìṣèje òṣèré nìyàn ọmọlóbì ìṣẹ̀rìndínlógún òkèkékékéké o bàbá wọn lónìí gbàjọ èyíkéyìí tó rí lọ́jà ọ̀rà wálé wá fún mi ìjẹ̀ṣà kékèké bí ẹni bí ìlàlí lọ́wọ́ mo mọ bí wọ́n ṣe ń kí ìjẹ̀ṣà tí wọ́n fún ni lóbì tó gbó mo mọ bí wọ́n ṣe ń kí ọmọ ẹ̀rọ wá tí wọ́n fi kóńdó dán ni lẹ́nu àní mo mọ bí mo ṣe lè kí Islamiat Oseni tí a fún mi lówó tó tówó ìjẹ̀ṣà dúdú lẹ́gbọ́n pupa làbúrò dúdú ni mo kọ́kọ́ fọmọ fún ìgbà tí inú bí dúdú tó na ọmọ tí mo bí mo yá àgbà ọmọ tí mo bí lọ́wọ́ dúdú mo yá fún pupa ìran ìjẹ̀ṣà nísìn tòlótòló ẹrú bàbá yín nísìn pẹ́pẹ́yẹ ọmọ lókun adó ọmọ lódò òdẹ ẹ̀yin lọ́mọ wá òkun lẹ́rìí òkúra ní iye ọkọ̀ ògèdè gbé agbógungbòrò àdìgàkà lójú ogun béèyàn bá fẹ́ ṣe ìjẹ̀ṣà lóore ẹ má ṣe fún wọn lọ́kà ẹ fún wọn níyàn torí ọmọ wa ò níjẹ ẹ̀kọ́ yangan Islamiat Oseni ìwọ ni mo ò kúkú ń kí lọ́wọ́lọ́wọ́ wúrà ọlá yàyà ló ní kí n máa polongo èèyàn fáráyé wípé gbogbo October 11 lọ́dọọdún lọ́jọ́ bí rẹ̀ àṣọdúnmọ́dún wo àṣoṣùmọ́ṣù àṣeyíṣàmọ́dún àṣeyíṣe púpọ̀ àṣeyíṣe rẹpẹtẹ àṣeyíṣòmí àṣeyíṣe púpọ̀ rẹpẹtẹ o. bí wọ́n bá wá bí yín pé ta ló kọrin ewì sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lèmi kúkú ti wá ọmọ Ìwòpín Ẹ̀jídà gan lèmi Ìdòwú ọmọ Ògúnbàjò.